Yes, fídíò lẹ wò tán yẹn. Ṣé ráwọn eléyìí? Àwọn ṣe content ni. Ṣóyè yín, wọ́n ṣe content ni. This is planned video ni, planned content ni. Ẹ má ṣì mú, ẹ má ṣe mistake. Planned video ni. But seriously, ìwọ ọkùnrin, jayé orí ẹ. Ẹ ní sùúrù ó níbi tí mò ń lọ o. Ìwọ ọkùnrin, jayé orí ẹ. Gbogbo ọkùnrin, jayé orí ẹ. Má jẹ́ kí wọ́n lù ẹ́ máyé. Má jẹ́ kí àwọn ìyá wọ̀nyẹn kí wọ́n lù ẹ́ máyé. Ṣé bí nǹkan tọ́pọ̀lọpọ̀ yín fẹ́ gbọ́ nìyẹn? Má jẹ́ kí àwa ìyá yìí, má jẹ́ ká lù ẹ́ máyé. Jayé orí ẹ, jayé orí ẹ, jayé orí ẹ. Ìwọ tèmi alálùbọ́ríkà tó bá wò dé bí báyìí, wá béèrè lọ́wọ́ ara rẹ pé kí tiẹ̀ ní meaning jayé orí ẹ. Kí ni wọ́n mean by jayé orí ẹ? By jayé orí ẹ, kí ni wọ́n mean by jayé orí ẹ? Wọ́n sọ̀rọ̀ olówó kan fún mi níjọ́wọ́. Wọ́n ní olówó yìí sọ pé ó wò báyìí, ó wò báyìí, ó wò báyìí. Ó wo gbogbo tébù. Kò ní orí ọ̀fẹ́ láti jẹ gbogbo oúnjẹ tó wà lórí tébù yẹn. Nítorí ìdí kan àbí méjì tó jọmọ́ health-wise. Like you have everything now. For example, you have everything. O ní owó yẹn láti ra anything. Láti ra chicken mẹ́wàá kó jẹ tán sìn, kó di ọ̀sán náà, kó jẹ tán, kó di alẹ́, kó jẹ tán. Kó mu ọtí ẹlẹ́rìndòdò mínírààsì, kó mú lé. O ní oore ọ̀fẹ́ kó fa sìgá, o ní oore ọ̀fẹ́ kó mu gbó, o ní oore ọ̀fẹ́ kó mu ọtí. Jayé orí ẹ. Bí obìnrin tó wù ẹ́, jayé orí ẹ. Ṣé nǹkan tí wọ́n pè ní jayé orí ẹ náà nìyẹn? Okay? O ní oore ọ̀fẹ́ yẹn. Ṣùgbọ́n tí ẹ ò gbà ẹ́ láyè. Ìrìn àjò ayé yìí náà ò gbà ẹ́ láyè. You have everything. But what you are supposed to eat pẹ̀lú age yẹn is limited. What you are supposed to do pẹ̀lú age yẹn is limited. Kódà bó young náà tó jẹ́ yàṣùyàṣù, like wàá bá rẹ̀ ibi tí ò ti dá. Kí wàá ní meaning jayé orí ẹ̀ tí wọ́n sọ? Jayé orí ẹ̀ tí wọ́n sọ, èmi ó sọ ìtumọ̀ ẹ̀ fún ẹ. Because ẹ̀yin kan ti ṣì mú o. Jayé orí ẹ̀ tí wọ́n sọ, ẹ̀yin kan ti ṣì mú. Lórí pé jayé orí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ gan wà lọ́spítà. Ọ̀pọ̀lọpọ̀ arúgbó ara òun ló fi gbé àrùn kògbóògùn lórí bí tó ti ń jayé ẹ̀ ká. Arúgbó ara o kò ní diabetes nígbà tó wà younger ní 40, nígbà tó wọ 70 ni wọ́n dictate pé ó ní àìsàn sugar. Lórí jayé orí ẹ̀ ó ti mutí lọ. Nǹkan tó yẹ kó jẹ ó ti jẹ lọ. Ó ní owó yẹn. Age is far. You are 50, you are 60, even you are 40. Kì í ṣe gbogbo nǹkan tó bá rí ìsìn wàá jẹ. Wàá kọ́kọ́ ronú pé is it okay for me? Is it okay for me? Ṣé nǹkan tí mo fẹ́ jẹ ṣé kò ní bá mi níbi tí ò ṣe gbé dá? Is it okay for me? You as an elderly person now. Okay, kí ló like láti máa jẹ jù? Kí ló like láti máa jẹ jù? Nǹkan tó like láti máa jẹ jù yẹn jẹ́ continuously, excessively for a week. Wàá rí ibi tó máa bá rẹ̀. Tán bá ní jayé orí ẹ, nǹkan tí wọ́n mì lélẹ̀, kì í ṣe ọ̀nà tẹ́ ń gbé gbà. Tán bá ní jayé orí ẹ, nǹkan tó mì lélẹ̀. Jayé orí ẹ, nǹkan tó mì lélẹ̀. Jayé orí ẹ ni pé o ní láti sọ ẹnu nǹkan tó ń jẹ, nǹkan tó ń ṣe. Dẹ̀ mọ́ dààmú ara rẹ jù. Give yourself peace of mind. The only jayé orí ẹ o ní give yourself peace of mind. Peace of mind. Ṣé wọ́n tí o lè ṣe mọ́ parẹ́. Ṣé wọ́n tí o lè ṣe mọ́ parẹ́. Má jẹ́ kí wọ́n tì ẹ́ gọ̀ọ̀gọ̀. You don't have much of time. You are 70 years. Ṣé o ṣì lè gbé 70 years yẹn? You are 50 years. Ṣé o ṣì lè gbé 50 years yẹn? You are 40 years. Ṣé o ṣì lè live longer pé kó complete 40 years yẹn? Ṣé yẹ age tó wà ń sìn? Ṣé oore ọ̀fẹ́ wà fún ẹ pé wàá lo exactly that year again? Ní òrò bẹ́ẹ̀ kò wọ́pọ̀. Fúnra rẹ ní peace of mind. That is the only jayé orí ẹ. Nǹkan tó bá lè ṣe, má jẹ́ kí èèyàn kan tì ọ́ gọ̀ọ̀gọ̀. Má dẹ̀ ronú. Àsìkò tá à ń ronú kọ́ leléyìí. Má ronú kó make sure pé ò ń sùn, ò ń jẹ oúnjẹ lásìkò. Nǹkan tó wà healthy fún ẹ, má jẹ́ kó lack ẹ̀. Má jẹ́ kó lack ẹ̀. Tẹ́ pápánbarì as doctor lọ́kọ-láya àti lórí bẹ́ẹ̀dì. Ṣé ìyàwó ẹ ṣì ń fún ẹ ní vibes as per your level? Ṣé ìṣe pé vibes tí wọ́n fún ẹ, ṣé ìṣe pé ó ju agbára rẹ lọ? Ṣé level like ṣé kò over? Ṣé kò under? Ṣé ó ṣe déédéé? Ó bẹ́ ẹ lára mu? Tí vibes tán bá ń fún ẹ
nínú ilé tó ò bá bá ẹ lára mu, ó ní oore ọ̀fẹ́ láti rí aláṣírí kan jayé orí ẹ nìyẹn o. Aláṣírí kan tó jẹ́ wípé aláṣírí yìí ò ń náwó fún, you understand? Inú rẹ̀ ń dùn pé ò ń ṣe fún, tóun náà bá ní, ó lè má jẹ́ financial, ó lè jẹ́ spiritual, ó lè jẹ́ psychologically, ó lè jẹ́ emotionally, ó lè jẹ́ èèyàn tó jẹ́ pé wàá rí bí gbé èjìká rẹ lé, because maybe àwọn mọ́mì inú ilé ara tí wọ́n ń gbóná, àwọn mọ́mì inú ilé àwọn ò ráyè, like wọ́n ṣe omúgọ̀ from one place to another. Ó ní oore ọ̀fẹ́ láti rí aláṣírí kan tó wà very very responsible, tó wà very very responsible, tó jẹ́ pé kò kí ń ṣe onínàbì tó máa ṣe káàkiri, tó jẹ́ pé òun náà ó ti ní àwọn ọmọ bẹ̀ tí bí torí pé kò ní ọkọ, yes, but ọkàn rẹ̀ balẹ̀ pẹ̀lú ẹ̀, ó ní oore ọ̀fẹ́ láti ní. Àmọ́ jayé orí ẹ̀ kì í ṣe pé kó lọ mọ́ ilé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó jẹ́ pé ìka kò wọ̀ wọ́n dì, they have almost like 10 boyfriends. Ṣé ara jayé orí ẹ̀ nìyẹn? Ibi tó ti ń jayé orí ẹ̀ kó mọ́ wá lọ kókòkókò. Èmi definition of jayé orí ẹ̀ tèmi lélẹ́yìí o. Kó dẹ̀ tọ́jú ara rẹ, kó wà kánpé, kó lọ ṣe exercise, kí wọ́n rí ẹ, kó wọn pé daddy the boy, kó ra àwọn apps alálùbáríkà. Yes, because bó lo apps, ó jayé orí ẹ, kí ló fẹ́ fi jayé orí ẹ, ṣé minerals àbí stout? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú àwọn red wine yẹn tí ò ní ṣúgà, tó jẹ́ pé sáwásáwá taste ni wọ́n, tó bèrè lọ́wọ́ wọn tí wọ́n sọ pé yẹ eléyìí is like kíyàn máa mu àgbo tó ní sáwásáwá taste. Kò í sì ṣe every time, once in a while wàá mọ̀ mu àgbo o. Ara jayé orí ẹ nìyẹn o. Àmọ́ jayé orí ẹ ẹ̀yin kan ẹ ti ṣì mú. Mo ń sọ story kan nínú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ ń sọ yẹn. Máa yẹn ní gbogbo ẹ̀, but is not capacity ara rẹ̀ ò gbé. He has everything. Yes, most of you have everything. But nítorí health yín, and you are even okay. You are okay. But ẹ máa sá fún pé kí health yín kó má lọ fall. So kí wá ní meaning jayé orí ẹ? Jayé orí ẹ tí mo sọ náà nìyẹn. Be able to take care of yourself ní ọ̀nà tó tọ́ tó yẹ. Then be able to do nǹkan tó máa múnú ẹ dùn. Àwọn míì nípa kí wọ́n ràn yàn lọ́wọ́, òun máa múnú wọn dùn. Má ṣe ju agbára ẹ lọ. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is Upon by 2. Always using my words to help others. Bye for now.